Nyata community wa West Baba. Wa West Video. Ibi mare bo pe bo makwa. Ina wi jase do. E baba wi ni kweko. Bush inspector of Obasa. Wow, what's you? If you find your job, Baba Douglas, Chairman of Uzana Community. Olaki Baba no, what's the Aba, what's the Baba, what's the Uti, or Kagi de Mapuano. Baba Saturday, I'm more a dear brother. When they are saying that Igi mare na bo babo makwa ina wi kasado oh e baba wi ni kweko ije gi kasado oh baba gi kasado ije na wi ni kweko o kasado de ni mo kan ya o beto o kasado de ni mo kan ya o beto baba Saturday o ina wi me wi ko ba omo ngai wi yawe ọmọ ahun kò sọ́kùnrin bàbá Saturday mẹ́rin orí kò dodo ọ̀gá ló lè má wà ọ̀gùnzọ̀nà community ìbúrájì mẹ́rin orí èkìyè fúlẹ̀tì ọmọ èyí ògbọ́dọ̀ orí yà community ọmọ rẹ̀gẹ̀ nànàdé ọmọ rẹ̀gẹ̀ nànàdé o ọmọ rẹ̀gẹ̀ nànàdé o. Ọ̀dọ̀wá mẹ́mẹ́ wá pèlé, ọ̀dọ̀wá mẹ́mẹ́ wá pé gádé. Ọ̀dọ̀wá mẹ́mẹ́ wá pèlé o, bá torí tọ́ mẹ́. Bàbá Saturday. Wọ́n ṣe òhòhò Saturday mẹ́rin orí òdòdó. Ayíkọ́lá kan ẹ̀dẹ̀ ní bàbá. Saturday wẹ̀ pèlé. Saturday wẹ̀ pèlé o. Saturday wẹ̀ pèlé o, bá torí tọ́ mẹ́. Agbe gadibo ẹ. Amije mọ̀jà wà pèdé. Amẹ́ra mọ̀jà wà pèdé. Dọ́gàsì gbẹgbẹgbẹ gàdé. Látàdé gbẹgbẹgbẹ gàdé. Ọ̀kàgé lọ́gùsà lákọ̀ mọ́ mi sí. Òbí àyẹ̀fẹ́ àyẹ̀ gbé náà o. Látàdé bí ọyẹ gbé gàdé. Ìgbọ́ bí àyẹ̀fẹ́ àyẹ̀ gbé náà o. Wàá ṣe bàbá wáyà wá ṣe wùdé ọmọ ìlú gbọdọ. Wàá gbẹgbẹ gbẹgàdé wàá gbẹgbẹ gbẹgàdé kò wá lórí ìwà kò wá lórí tọrọ o. Àgàgà ó wà dágàjé mẹ àgàgà á gbé dágàjé mẹ àgàgà á gbé dágàjé mẹ o. Àgàgà ó wà dágàjé mẹ o àgàgà gbé dágàjé mi àgàgà gbé dágàjé mẹ o. Èmi èsì mo sàlẹ̀ fọ́kì jàjà kan máa ń àgàgà ẹ̀ dágàjé mi bí ẹ o dágàjé mẹ lé o. Wàá wá ṣe bá náà ọ̀gá lé lọ́gá kíkẹ́ kan mú mi sí ọmọ ìlú gbọdọ̀ dọ́gàsì. Omi abáyájọ́ kan mú mi sí wọ́n ẹ̀dá náà gbé ìjọ́jú bu ẹ̀ wọ́n máa gbèrè náà ó kọ́nà kan ètò. Sátidé mi gẹ́gẹ́ náà mi àgàgà ó wà dágàjé mi àgàgà gbó dágàjé mi o. Ìmọ̀lẹ́ abẹ́mi ń lórí èyí ṣe àgàgà ó wà dágàjé mi àgàgà gbé dágàjé mi o. Ó gbé di ní kéèyàn sèmi àgàgà ó wà dágàjé mi àgàgà gbó dágàjé mi o. Ọmọdé ké nànàdé ọmọdé ké nànàdé o. Ọmọdé ké nànàdé o torí tọ́mẹ́.
ekagi kwo aboka bomo wa wa tata edegemu takasi lobije ọmọ eke gbado baba takasi wa se baba wa se wọn pa gbogbo náà ń pa ìwé takasi pa gbogbo náà ń pa efe o dọdọ kọfíńdẹ́sì ní gbẹmẹ́ra mi o àgàgà wà dàgàjé ni àgàgàgó dàgàjé náà o dọdọ pépé bàbá máa ń sẹwọ̀n pé lágbogbo dàbí láǹfà lágbogbo. ọmọ èké nànàdé ọmọ èké nànàdé o. ọmọ èké nànàdé o. olùkọ́ bẹ́ẹ̀. Dr. Confidence. Baba abo kame gbogbo dana o. Àmọ́ eke gbàdédédé ebe Brazil. Dr. Bodi dana gbogbo dana o. Ìjẹ́wìjó ìjẹ́wìjó ìjẹ́wìjó. Akẹ́kọ̀ọ́ bèlè yọmọ bá àwọn mẹ́rin yàgbá lórí ọmọ ìgbé àgbà lórí ọmọ ìjẹ́ mẹ́kọ̀ọ́ máka. Àjọpìà sẹ́ngẹ́mí nípa ẹ̀yìn mi máa gbọ́kọ̀ lè fún àmì ọ̀rọ̀ ayé ọ̀gá kíkẹ́ wa. Ọ̀bíà àdùn lásó. Òpèbà fíẹ́ kí sẹ́ngẹ́mí nípa. Àyíkọ́ máa ń ra ẹni ká gbọ́kọ̀ lè ìwádìí máa sẹ́yìn mú. Ìjẹ́wìjó ìjẹ́wìjó ìjẹ́wìjó. Baba iṣẹ́ mẹ́wàá dèyẹ ṣe pé nàkéde wà lágbogbo. Yóògbódò yóògbódò. Yọmọ náà lè lè sáwó yóògbódò. Yóògbódò yóògbódò. Yọmọ náà lè lè sáwó yóògbódò. Baba iṣẹ́ mẹ́wàá máa sọ ẹ̀ pé ọ̀tá wọn ọ̀dọ̀ kì wà lágbogbo baba. Ìmáfi oyún wà gbọ́ ẹ̀ wà lágbogbo. Bẹ́ẹ̀ni bẹ́rù wà náà yẹn mẹsẹ̀ rí ọmọ ẹ̀sùn gbàgbé wà láọ́sà.